eléyìí tún gbẹnu tán o ẹ wò ó lórí ètò ààbò tó ń forí ṣọpọ́n lọ ní ìpínlẹ̀ Kwara ni o àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní bọ́ síta wípé kí nìdí tí gómìnà ìpínlẹ̀ Kwara ò ṣe fàyè gba Sunday Igboho kó wá bá wọn kojú àwọn báńdíìtì àti agbésùmọ̀mí tó ń yọ wọ́n lẹ́nu nípínlẹ̀ Kwara o ẹ wò ó nínú ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ o wọ́n sọ torí pé ìlú náà jẹ́ ìlú tó kún fún ẹ̀yà Fúlàní àti ẹ̀yà Yorùbá ni o àti wípé gómìnà ìpínlẹ̀ Kwara ẹ̀yà Fúlàní ni o wípé nǹkan tó fà á tí kò fi gba Sunday Igboho kó wá lé àwọn agbésùmọ̀mí yìí jáde ní ìpínlẹ̀ Kwara ni ẹ wo ọ̀rọ̀ yìí ní agbára wọ́n tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọ́n ní pé torí ìpínlẹ̀ Kwara jẹ́ ìpínlẹ̀ mùsùlùmí wọ́n fẹ́ sọ gbogbo ẹ̀ di ìpínlẹ̀ mùsùlùmí pátápátá débi pé gbogbo kìrìsìtẹ́nì tí ó wà níbẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa lé wọn bọ́ síta ẹ wo ẹ̀yin èèyàn mi kó má dàbí pé kí ni arábìnrin yìí sọ ní ọ̀sán yẹn ẹ jẹ́ ń gbé fọ́nrán arákùnrin náà sókè níbi tó ti ń sọ̀rọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Kwara ó ṣe gba Sunday Igboho láàyè láti wá lé àwọn agbésùmọ̀mí yìí kúrò ní ìpínlẹ̀ wa. nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State àkọ́kọ́ náà nínú 14 local government tó wà ní Kwara State Yorùbá ló ní 12 nínú ẹ̀ àwọn Fúlàní ló ní 2 péré Yorùbá ló ní 12 nínú 14 local government tó wà ní Kwara State kẹwàá máa wo Sunday Igboho wá dìde ó ní òun fẹ́ gbé Ìrù Ekun network security network wọ́n fẹ́ gbé lọ sílùú yẹn torí pé wọ́n ti bà ibẹ̀ yẹn jẹ́ ilẹ̀ Yorùbá dẹ̀ ní local government tó pọ̀ jù bẹ́ẹ̀ 30 community ní ọba abẹ́ ti sá lọ ọba Yorùbá tó jẹ́ bẹ́ẹ̀ 30 community ló ti sá lọ Sunday Igboho wá dìde pé òun fẹ́ gbé security network Ìrù Ekun lọ síbẹ̀ láti lọ dé gbogbo àwọn criminal àwọn gàmbàrí àwọn Fúlàní apànìyàn àwọn Fúlàní ìkà tó wà nílùú yẹn Sunday Igboho wá tó kó fẹ́ gbé network yẹn lọ síbẹ̀ ẹ lè believe pé gọ́vnà yẹn reject ẹ gọ́vnà ìlú Kwara ó ní kí Sunday Igboho má wá o kò dẹ̀ wá solution sí lájọ tó ti kidnap èèyàn tó ti sọ ìlú di ahoro gọ́vnà yóò wá solution sí o kò wá solution sí 30 community tó ti sọ di ahoro ẹ wo chọ́ọ̀chì ìwòrò wọ́n wọ CAC ìwòrò wọ́n pààyàn wọ́n dẹ̀ kidnap gbọ́n tó wà bẹ́ẹ̀ gómìnà yóò rí kankan ṣe sí wọ́n wá sọ pé ní ìsìn o tí Sunday Igboho ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ àwọn DSS army navy gbogbo wọn àkóra wọn pọ̀ àtọlọ́pàá láti lé àwọn bandits ẹ̀ kó ní gbogbo south west ilẹ̀ Yorùbá wọ́n á fẹ́ wọ Kwara State gómìnà Kwara sọ pé kọ́ máa wà allegedly nígbà tí mo sọ fíjọ́ ẹ pé àwọn ará bíi wọ́n ti brainwash àwọn èèyàn wọ́n ti brainwash wọn pẹ̀lú ẹ̀sìn wọn wọ́n fẹ́ lé kìrìsìtẹ́nì wọ́n fẹ́ kó jẹ́ ilẹ̀ yẹn máa jẹ́ ilẹ̀ mùsùlùmí nìkan àwọn Fúlàní dẹ̀ ló dominate ibẹ̀ yẹn jù torí pé gómìnà wọn yìí Fúlàní ni wọ́n fẹ́ fi ẹ̀sìn àlàáfíà wọ́n ti sọ di ẹ̀sìn tí ò kì í ṣàlàáfíà nílẹ̀ Kwara wọ́n ti fẹ́ fi lé gbogbo àwọn kíní kan tó bá ti bọ̀rìṣà kò gbọ́dọ̀ wá bẹ̀ nílùú wọn nílẹ̀ wọn wọ́n á lé wọn ẹ wò àkọ́tà wọn fà lọ dáná sunlé ìyá òòṣà kan bọ́ ìsọ̀rọ̀ ẹ̀dọ̀ ní Ọlọ́run ló mọ̀ náà sìn Sunday Igboho wá dìde ó ló fẹ́ gbé Ìrù Ekun security network lọ síbẹ̀ láti lọ gbé lé àwọn criminal tó ń gbénu gbó anybody tó bá ti gbénu gbó ẹranko ni criminal ni gómìnà yẹn reject ẹ allegedly. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o kí lèròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ṣé ohun tí gómìnà ìpínlẹ̀ Kwara ṣe yìí ṣé ohun tí ó mọ́gbọ́n dání ni àbí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ìfẹ́ ẹnu ara wọn ẹ jẹ́ èròǹgbà yín nínú comment section ẹ má wàá dé gbàgbé láti tẹ follow button kẹ́ bá mi pín fọ́nrán yìí kẹ́dẹ̀ bá mi ṣe kíni kẹ́ bá mi like ní ìrìjì báyìí lọ lórí ìkànnì DIGINAIJA TV ẹ ṣé o ó dìgbà kan náà.